Dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga fún àánú àti ojú rere ńlá láti àrígbà àtúrí ọjọ́ kìíní nínú oṣù àṣepé nínú oṣù keje. Ògo yín fún orúkọ mímọ́ yín, ọlọ́run aláàánú wa, olùpamọ́ wa, ọba tó fi àánú pa wá mọ́, ọba tó fi àánú dá wa sí. Ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ọ̀pọ̀ omi sàn kọjá abẹ́ afárá, ṣùgbọ́n àánú àti oore ọ̀fẹ́ Olúwa ó mú wa wà láyé, mú wa wà láàyè, mú wa wà láàyè tí ó dára. Ògo ni fún orúkọ mímọ́ yín, fún oore bàtàbàtà tí owó kò lè rà yìí. Àdúpẹ́ fún èémí mú wa. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ tí a ó gbéyẹ̀wò lénìí kó ṣe ayé ọkàn àti ara wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ o. Kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà tó ti a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ, èní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kìíní oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé gẹ́gẹ́ bí ipá rẹ apá kìíní, gẹ́gẹ́ bí ipá rẹ apá kìíní. A mú àkọ́sórí wa nínú ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkíní. Ǹjẹ́ mo wí pé ní ìwọ̀n ìgbà tí àrólé bá wà ní èwe, kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú o, bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Gàlátíà orí ìkẹrin ẹsẹ̀ ìkíní dé ìkejì. Ǹjẹ́ mo wí pé níwọ̀n ìgbà tí àrólé bá wà ní èwe, kò yàtọ̀ nínú ohunkóhun sí ẹrú, bí ó tilẹ̀ jẹ́ olúwa ohun gbogbo, ṣùgbọ́n ó wà lábẹ́ olùtọ́jú àti ìríjú títí fi di àkókò tí baba ti yàn tẹ́lẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ọ̀pọ̀ àwọn ènìyàn máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìbùkún ẹ̀wẹ̀. Tí Ọlọ́run bá dá púpọ̀ wọn lóhùn ní àsìkò tí wọ́n béèrè, ìyanu náà lè pa wọ́n run. Fún àpẹẹrẹ, bàbá tó bá mọ nǹkan tó ń ṣe, kódà kó jẹ́ olówó rẹpẹtẹ, yóò kọ̀ jálẹ̀ fún ọmọ rẹ̀ ọdún 4 láti wa ọ̀kan nínú àwọn ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ nítorí ọmọ náà kò tíì lè wa ọkọ̀ ní oyè ọjọ́ orí, nítorí ọjọ́ orí rẹ̀ kéré jọjọ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, Ọlọ́run máa ń fún àwọn ọmọ rẹ̀ ní àwọn ìbùkún tí wọ́n lè ṣe àkóso lé lórí nìkan, tí kì yóò sì pa wọ́n run. Olùfẹ́, o gbọ́dọ̀ jẹ́ kí ipá rẹ kí ó gbòòrò kí o bá lè gba àwọn ìbùkún tí ò ń béèrè lọ́wọ́ Ọlọ́run. Tí onígbàgbọ́ bá fẹ́ di ààrẹ orílẹ̀-èdè ṣùgbọ́n tí kò lè ṣe àkóso àwọn ènìyàn àti àwọn àlùmọ́ọ́nì tó wà ní ẹ̀ka kan gẹ́gẹ́ bí olórí ẹ̀ka, ẹni náà yóò jẹ́ àjálù ńlá tí ó fẹ́ ṣẹlẹ̀ tí irú ẹni bẹ́ẹ̀ bá di ààrẹ orílẹ̀-èdè ní àkókò náà. Gẹ́gẹ́ bí ààrẹ, àwọn àtúbọ̀tán tó wà lẹ́yìn ṣíṣe àkóso lọ́nà tí kò tọ́ tó bẹ́ẹ̀ yóò pọ̀ púpọ̀ o. Nítorí náà, láti gba onígbàgbọ́ bẹ́ẹ̀ kúrò lọ́wọ́ àwọn nǹkan báyìí, Ọlọ́run kò ní jẹ́ kí ó di ààrẹ orílẹ̀-èdè ní àkókò yẹn. Nígbà tí Ọlọ́run bá pe àwọn ènìyàn tí ó sì fi ìran rẹ̀ fún ayé wọn hàn wọ́n, ó sábà máa ń mú wọn la ìgbésẹ̀ kan kọjá láti pèsè wọn fún ìran náà tí ó ti fi hàn wọ́n. Nígbà tí Olúwa fi hàn Jósẹ́fù pé yóò di olórí nínú ìwé Genesis orí ìkẹtàdínlógójì ẹsẹ̀ 5 dé 10, ó mú la àwọn ìgbáradì ọdún 13 kọjá láti pèsè rẹ̀ sílẹ̀. Ní àwọn ọdún náà, Jósẹ́fù bá ara rẹ̀ ní oríṣiríṣi ipò aṣíwájú láti pèsè rẹ̀ sílẹ̀ fún ibi tí Ọlọ́run mú un lọ. Ìwé Genesis orí ìkọkàndínlógójì ẹsẹ̀ 1 dé 4 àti ìwé Genesis orí ìkọkànlélógún ẹsẹ̀ títí dé ẹsẹ̀ 13. Tí ó bá di ààrẹ olórí Íjíbítì ní kété lẹ́yìn ìgbà tí ó lá àwọn àlá rẹ̀, kò ní àwọn ìrírí tó yẹ, kò sì ní lè ṣe àwọn ìpinnu ọlọ́gbọ́n tí ó ṣe.
ní ọmọ 40 ọdún. Mósè mọ ohun tí Ọlọ́run fẹ́ kí òun ṣe, ṣùgbọ́n nítorí kò tíì ní ipa tó yẹ láti ṣe iṣẹ́ rẹ̀, ó ṣe é lọ́nà òdì. Ìwé Ẹ́kísódù orí ìkejì ẹsẹ̀ ìkọkànlá dé ìkáǹdógún. Ọlọ́run sì ní láti mú un kúrò ní ilẹ̀ Íjíbítì, ó sì rán an lọ sínú aginjù láti kọ́ sùúrù àti ọgbọ́n, gẹ́gẹ́ bí ó ṣe ń tọ́jú àwọn agbo ẹran bàbá ìyàwó rẹ̀. Ìwé Ẹ́kísódù orí ìkẹta ẹsẹ̀ ìkíní. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ Dáfídì bẹ̀rẹ̀ pẹ̀lú gẹ́gẹ́ bí ọmọkùnrin darandaran, ó sì la àwọn ìgbésẹ̀ ìgbáradì Ọlọ́run kọjá fún ọdún 13 lẹ́yìn tí Sámúẹ́lì ti fi òróró yàn án gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì. Olùfẹ́, pèsè ara rẹ sílẹ̀ láti jẹ́ ẹni tí ó lè gba àwọn ìbùkún tí ò ń béèrè fún lọ́wọ́ Ọlọ́run. Jọ̀wọ́ ara rẹ fún ìgbáradì Ọlọ́run kí o gbà á láàyè láti ràn ọ́ lọ́wọ́ nínú ipá rẹ gbogbo, kí o sì mú kùdìẹ̀kudiẹ tó bá lè dènà rẹ láti mú ìran rẹ ṣẹ fún ayé rẹ, láti mú ìran Ọlọ́run ṣẹ fún ayé rẹ, kí o mú un kúrò ní ojú ọ̀nà rẹ. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ o ní ìkápá láti gba àwọn ìbùkún tí ò ń béèrè lọ́wọ́ Ọlọ́run bí? Ẹ jẹ́ ká sọ pé bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́, fún mi ní ìkápá o láti gba àwọn ìbùkún tí ó tọ́ sí ayé mi, fún mi ní oore ọ̀fẹ́ láti mú agbègbè mi gbòòrò, kí n sì gba àwọn ìbùkún tí ìwọ Olúwa ní fún mi ní ìlàkalẹ̀. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayákọ́ ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. A kú oṣù tuntun, ó dàbọ̀.